mọ̀nàfìkì alábòsí òní Emir Ìwó. mọ̀nàfìkì àtàlábòsí òní Emir Ìwó. Rashidi Oluwo is coming out to say Babalawo should come out. Mo ti rí many people o tó ń pariwo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ yẹ bọ́ta ogun ti dé ẹ wá ṣe kinní kan. Ìdí tí mo fi sọ pé alábòsí ni Rashidi Ìwó àti gbogbo àwọn tó máa ń pe àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ wípé kí wọ́n bọ́ta nísìn kó wọ́n á defend ilẹ̀ Yorùbá. Wọ́n lè bọ́ta o kó defend ilẹ̀ Yorùbá tó bá wù wọ́n o. Ẹ máa bi mí pé why tí mo ṣe sọ bẹ́ẹ̀. Ipò tó bá wù wọ́n ni wọ́n lè bọ́ta wá defend ilẹ̀ Yorùbá. Máa play fídíò méjì fún yín ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe wípé àwọn bàbá wa àti àwọn ìyá wa wọ́n ti sọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ yìí. Bàbá mi ọba ẹ̀là àgbáyé Olúwo ó gbá àtọ̀ yín o, mi pé rí yín síkú mi pé rí yín sárùn. Nígbà tí wọ́n dífá ọdún gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ni wọ́n ti sọ. Wọ́n wá ní kò sí tó bàgbà nínú jẹ́ bí fátọ́dá tí ò létùtù. Ṣùgbọ́n bàbá mi Olúwo àgbáyé wọ́n létùtù wá o. Kí ni nǹkan ẹbọ? Kí ni nǹkan ètùtù? Wọ́n sọ, màá play ẹ̀ fún yín. Kódà tó fi mú bọ́ǹbù tó dún. Bọ́ǹbù tó dún ní Ìbàdàn. He said it ní 2024. Wípé máa rí nǹkan mọ́lẹ̀ Yorùbá o ní ọ̀run ó dẹ̀ máa wù. Gbogbo ogun tó ń jà yìí ṣé wọ́n sọ? Gbogbo àwọn ọba tí wọ́n padà sá kúrò ní Kwara State tí wọ́n ọdọba tó lọ ń gbẹ̀yìn odi. Tẹ bá rántí pé ìyá wa kan wọ́n jáde. Wọ́n ní odò kan wà ní Kwara tí wọ́n ní kí wọ́n sáré lọ bọ. Wọ́n lọ́mọ kékeré lórí ìran yẹn pé ẹ sáré lọ bọ odò báyìí o. Kó má di pé wọ́n á máa gbé ọba gbé ìjòyè. Kó má di pé àwọn ọba wa wọ́n á máa fi orí adé sunú igbó. Ṣé wọ́n jẹ́ kí wọ́n bọ? Ṣé wọ́n gbà kí wọ́n bọ? Wọ́n dẹ̀ ń tẹnumọ́ pé Kwara ní kí ó máa ṣẹlẹ̀ ní Kwara State. Bàbá mi ọba ẹ̀là Ifá wọ́n sọ. Àwọn tá a lè pè nígbà yẹn a pè wọ́n a sọ fún wọn. Wípé bógun ò ṣe ní wọ ilẹ̀ Yorùbá. Bí wọn ò ṣe ní máa jí wa gbé. Bí ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá bí ò ṣe ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n sọ. Olúwo ẹni tó ń tọ̀yàn ògọ̀ ẹni tá à ń tàn ní ògbọ́n. If you believe Oluwo don't know what he's doing, you are deceiving yourself. Tó bá nígbàgbọ́ pé Olúwo ó kàn ṣe kọ́tàkọ́tà ní Olúwo tó bá bí di pé Olúwo is 100% Islam, you are lying, you are deceiving yourself. Now Oluwo is now coming out pé káwọn babaláwo kí wọ́n wá ṣe nǹkan. Even Oluwo go to the extent pé òun á fún wọn lówó. Emir Rashidi Ìwó èyí ò ní di òpó orúmọlẹ̀ mú kó tọrọ jẹ. Owó yẹn lè máa pọ̀ tabua, ó lè máa pọ̀ rẹpẹtẹ, owó yẹn lè máa yàmùrá, ṣùgbọ́n yẹn ò ní jẹ́ǹjẹ ọ̀tá. Ó ní kí àwọn bàbá wa ẹlẹ́bùúbọn àràbà káwọn àràbà kan wá gbowó lọ́wọ́ tiẹ̀. Ìwọ Rashidi ọmọ àràbà bàbá mi ẹlẹ́bùúbọn ó gbá àtọ́ yín sà. 1 million ìwọ Emir Ìwó yìí. Ọmọ àràbà ẹyọ kan máa rà ẹ́. Ọmọ wọn ẹyọ kan ó máa rà ẹ́.
Oluwo is talking now pé kí àwọn babaláwo kí wọ́n bọ́ta. Tẹ́ bá ń gbọ́ oníràdaràda of the highest order. Emir wo ni. Àwọn tí wọ́n dẹ̀ ń tẹ̀lé, tẹ́ bá ń gbọ́ Òpònú Nigeria Limited, àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. Máa play fídíò yẹn fún yín. Ẹ wá lè lọ sí péèjì bàbá mi Ọba Ẹ̀là Ifá lórí YouTube. Kẹ́ lọ wo fún fídíò ẹ̀, máa play díẹ̀ fún yín. Wọ́n dẹ̀ play ìyàwó kan náà tí wọ́n sọ gbogbo ẹ̀. Náà ẹ wá ń pàwọ́ oníṣẹ̀ṣe. Wéré ẹ wá ń pe àwọn oníṣẹ̀ṣe kán wá gbà yín nísìn. As how kí ló máa mú àwọn oníṣẹ̀ṣe wá gbà yín nísìn? Kíkí ni má bàa ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń kí ni mo kí yín ẹ̀ka rẹ̀ kásìn ẹ̀ka rẹ̀ kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bàbá yín Yorùbáwùyí lórúkọ mi. Ayélàgbé Àbẹ̀ní ni mo jẹ́. Èní ni 17th of June 2026. Ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2026. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá kó bàjẹ́. Ilẹ̀ Yorùbá ó ti rí bó ṣe rí for now. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n bá wa tún tò, wọ́n bá wa tún ṣe, wọn ò ní jẹ́ kákàgbákò àbúrú. Rashidi Oluwo ó ṣe lára ẹ̀. Tó bá ń gbọ́ ọmọ tán lára ọmọ tó ń jẹ eérú, Emir Oluwo ni àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé. Gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi, mo tún kí yín lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbáwùyí. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ǹjẹ́ ẹ gbọ́ wípé wọ́n dífá wípé kí gbogbo ọba ilẹ̀ Yorùbá kó má di pé wọ́n á máa gbogbo àjogún máa wọlé, wọ́n máa gba nǹkan wọn, wọ́n á máa pa wọ́n. Gbogbo ìjínigbé tó ń ṣẹlẹ̀ yìí, ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti dá ifá ọdún tó máa ń dá lọ́dọọdún? Tó tí Rashidi Oluwo bá ń sọ̀rọ̀ pé káwọn ọba, pé káwọn onífá, àwọn oníṣègùn kán wá gba owó, ẹ bá mi sọ pé kò gbádùn. Ẹ bá mi sọ pé kò ní àlàáfíà. Gbowó lọ́wọ́ ta ni? Lọ́wọ́ ẹ̀. Ṣé wọ́n lówó lọ́wọ́? Rashidi Oluwo ṣe olówó lọ́wọ́ àbó ń tán àwọn èèyàn. Ifá ní kí wọ́n lọ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá bọ́dọ̀ jẹ́ máa ń sọ ìlú bá ìlú, ní ìlú kọ̀ọ̀kan màálù ẹyọ kan ní Ifá ní kí gbogbo wọn lọ fi ró ìlú wọn, kán fi ṣẹbọ, kán fi ṣètùtù. Ǹjẹ́ yín gbọ́ nípa ẹ̀? Wọ́n ò ṣe àbùdù Ramoni, àbùdù Sondoko, àbùdù Gùngùngùn làwọn ọba wa ń jẹ́ ń sìn. Over 30 ìlú ni ọba ti sá kúrò ní Kwara State. Ẹ wá wo iye ọba tí wọ́n ẹ má kí n bọ́pọ̀ lọ sílé olóró. Kí tó play Olúwo, ẹ ká kọ́ lọ sọ́dọ̀ bàbá mi Ọba Ẹ̀là Ifá. Ní kí n kú lọ bá ọba Ìlọrin kí n ṣe ṣéwù o, kábíyèsí o, pé a ní rí láburú nílùú, ire ni a máa rí nílùú Ìlọrin. Nǹkan báyìí ni mẹ́sẹ̀jì tó ń yọ àwọn ọmọ ńlá lọ́tún lósì. Bóyá nítorí ipò tí mo wà ló ṣe jẹ́ pọ́dọ̀ mi ni ó ń darí sí. Pé kí n lọ bẹ̀ wọ́n, kí n rawọ́ rasẹ̀, kán jẹ́ aṣọ ọdún Yemọja. Pé Yemọja gan ó wà lórí kí ìlú Ìlọrin. Wọ́n ṣàní Yemọja ló nídìí àpẹ̀. Mi ìwà láti ibẹ̀, ṣùgbọ́n bóyá ipò adé tí Elédùmarè ti dé mi látọ̀run wá, òun ló fà. Kì í ṣe àkọ́kọ́ o, bó ṣe máa ń sùn síbẹ̀ nìyẹn o. Bó ṣe máa ń sùn síbẹ̀ nù o. Farahàn. Mi ò wá láti wá ṣe ọdún nítorí wípé mò ń wábi tí màá ti ṣọdún. Irúmọlẹ̀ ló rán mi, iṣẹ́ tá a dẹ̀ rán ikọ̀
kì í pa ikọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè tá a bá ti ń bọ Iyemọja ní ìlú Ìsẹ̀yìn yìí gbogbo àgbáyé a máa rí ìtura àní mọ ìnira. Ọ̀rúnmìlà ló sọ pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí ó ní kẹ́nikẹ́ni má ṣe súngbà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lára òun. Adífáfó ló gbòjì gọ̀lọ̀ ètí ìṣàwó lọ sí ìlú àwọn ẹlẹ́yẹ ẹbọ làwo ni kó máa mú ṣe. Ó gbẹ́bọ níbi òrúbọ ó lèmi ti dológbò dúdú èsè gọ̀lọ̀ ní máa bá wọn yún gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀ ológbò kì í kú sógun àjẹ́ gọ̀lọ̀ ní máa bá wọn yún o gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀. Wọ́n ní tútù dòdò tútù níní Adífáfó Olúwẹ̀rí màgẹ̀tì àtòjò àtẹ̀rùn ilé Olúwẹ̀rí kì í gbóná ilé wo ò ní gbóná ọ̀dẹ̀dẹ̀ wo ò ní dàrú ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́ àní folú ọmọ ṣàwátì lágbára lọ́wọ́ Elédùmarè ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìgbóná ò ní mú wa àní rógun sá síbí sá sọ́hùn sá kákàkiri àní rógun àṣetá àbọ̀n àní rógun àgbàrá ẹ̀jẹ̀ àní rógun ẹyẹ sọ sínú ilé ẹ̀ gbọ́dọ̀ jáde. A ló ní òtún arẹrẹ rẹtẹrẹrẹ babaláwo Olúwẹ̀rí ló dífá fÓlúwẹ̀rí. Olúwẹ̀rí ló ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé ẹbọ làwo ní kó máa mú ṣe. Ó gbẹ́bọ níbẹ̀ òrúbọ. Olúwẹ̀rí ìyá mi abiyamọ tòótọ́ ayọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gòrí ọ̀tá lọ á wá da oore ńlá á dà sí wa lọ́wọ́. Ojú òní tì wá o ire gbogbo á wọlé tọ̀ wá. Ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá TV. Ẹ bá mi túbọ̀ yẹn gbọ́ dáadáa. Mò ń wábi tí n máa ti ṣọdún irúnmọlẹ̀ ló rán mi iṣẹ́ tá a dẹ̀ rán ikọ̀ kì í pa ikọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè tá a bá ti ń bọ Iyemọja ní ìlú Ìsẹ̀yìn yìí gbogbo àgbáyé a máa rí ìtura àní mọ ìnira. Ọ̀rúnmìlà ló sọ pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí ó ní kẹ́nikẹ́ni má ṣe súngbà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lára òun. Adífáfó ló gbòjì gọ̀lọ̀ ètí ìṣàwó lọ sí ìlú àwọn ẹlẹ́yẹ ẹbọ làwo ni kó máa mú ṣe. Ó gbẹ́bọ níbi òrúbọ ó lèmi ti dológbò dúdú èsè gọ̀lọ̀ ní máa bá wọn yún gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀ ológbò kì í kú sógun àjẹ́ gọ̀lọ̀ ní máa bá wọn yún o gọ̀lọ̀ ní máa bá wọn bọ̀. Wọ́n ní tútù dòdò tútù níní Adífáfó Olúwẹ̀rí màgẹ̀tì àtòjò àtẹ̀rùn ilé Olúwẹ̀rí kì í gbóná ilé wo ò ní gbóná ọ̀dẹ̀dẹ̀ wo ò ní dàrú ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́ àní folú ọmọ ṣàwátì lágbára lọ́wọ́ Elédùmarè ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìgbóná ò ní mú wa àní rógun sá síbí sá sọ́hùn sá kákàkiri àní rógun àṣetá àbọ̀n àní rógun àgbàrá ẹ̀jẹ̀. Ẹ dákun kí n tó proceed Ifá ti Kwara nìyẹn Ifá ti Kwara tí àwọn ìyá mi lọ sí Ìlọrin wípé àwọn irúnmọlẹ̀ ní kí wọ́n lọ bọ odò Iyemọja tó wà ní Ìlọrin yẹn ànírógun sásíbí sásọ̀hún ànírógun ẹdúrónulé ẹ má bọ́ ta. Tí Olúwo bá wá gbẹnu nísìn tó ní ẹ̀yin aláwo tẹ́ ẹ bá jáde à ń ṣe wípé ẹ ní nǹkan kan ẹ wá òun máa fún yín lówó. Olúwo ṣe olówó ni ó lówó ó sí lára àwọn tó lówó. Àwa kan tá a jọ mọ rúmọlẹ̀ gbogbo tó bá ń ṣẹlẹ̀ làwa ń tọ́jú fídíò ẹ̀ pamọ́ tó jẹ́ tó máa ṣẹlẹ̀ sí yín kí wọ́n bọ odò Iyemọja tó wà ní Ìlọrin kí Kwara má bàa rogun pé ọba à ń sá síbí à ń sá sọ́hùn wọ́n ń yìnbọn ó di pé ẹ dúró nulẹ̀ o ẹ má jáde o. This was 2024-25 kọ́lélẹ́ yìí ni 2026 nsìn ọba 30 over 30 ọba ló ti kúrò ní Kwara State tó ti sá lọ wọ́n ti fi ìlú wọn sílẹ̀. Ẹ dákun ṣé wọ́n sá lọ sí Ìlọrin Ìlọrin ò gbé wọn wọ́n tún sá lọ sí ìlú míì wọ́n tún sá lọ sí Èkó àwọn ọba wa wọ́n sá káàkiri ṣé wọ́n sá kiri sí àbí wọn ò sá kiri ṣé wọ́n sá kánísì àbí 2024 ní yèyé yìí ti bọ́ta pé àwọn ò gbà nǹkan kan kódà tó bá gbà pé káwọn tiẹ̀ lọ bá ẹ́míà pé sàlámù àlékún o káwọn lọ sí sàlámù káwọn lọ kúnlẹ̀ wọ́n lè jẹ́ káwọn bọ odò Iyemọja yẹn nítorí ilẹ̀ Yorùbá kó má di pé àwọn ọba wa wọ́n padà máa fìbọn pa wọ́n dànù. Ọba méjì ló tún kú sí àkàtà ajínigbé
láàrin 1 week ta lò tán yìí ọba méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún kú after tí wọ́n gba 21 million abẹ́rẹ́ ni wọ́n gba 21 million ransom ọba aláyínká ló ti kú. Olúwo máa play fídíò ẹ o máa play fídíò Olúwo mami ẹ kọ ẹ wá mi continue. Àkiri ànírógun àṣetá àbọn ànírógun àgbàrá ẹ̀jẹ̀ ànírógun ẹyẹ sọ sínú ilé ẹ̀ gbọ́dọ̀ jáde. wọ́n ló ní òtún arẹrẹ rẹtẹrẹrẹ babaláwo Olúwẹ̀rí ló dífá fÓlúwẹ̀rí. Olúwẹ̀rí ló ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé ẹbọ láwo ní kó máa mú ṣe ó gbẹ́bọ níbẹ̀ òrúbọ. Olúwẹ̀rí ìyá mi abiyamọ tòótọ́ ayọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gòrí ọ̀tá lọ á wá da oore ńlá á dà sí wa lọ́wọ́ ojú òní tì wá o ire gbogbo á wọlé tọ̀ wá. Ẹ káàbọ̀ sí ìkànnì àṣà Yorùbá TV ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ. Ìlú Ìlọrin lèmi ń gbé èmi lolú àṣẹ aládé Iyemọja nílẹ̀ Yorùbá àti ní àgbáyé tí àwọn àgbàlagbà tún fún ní ipò olórí Oníyemọja àgbáyé. Ọ̀nà wo ni máa gbà irúmọlẹ̀ ní ká ṣọdún fóun Ìlọrin láwọn ògbà kan ṣọdún òòṣà báà láti ṣe téèyàn mẹ́ta ó fi dúró méjì mo pe àwọn awo mo pe babaláwo ẹ wá da Ifá wọ́n gbé fájànlẹ̀ wọ́n rí rẹ̀tẹ̀ ọdún jọ wọ́n ní ìyá àfikẹ́ ẹ̀ṣọdún níbi tí wọ́n tún kì í lórí tabẹ̀ wọ́n ní àfikó kìkì kàn ní pé wọn ò gbọ́dọ̀ bọ Iyemọja yẹn ń bò ń kẹ́lẹ́ mọ́ ní pé kí gbogbo àgbáyé mọ̀ pé wọ́n ń ṣọdún. wọ́n ní ẹrù àgbàlagbà ni bó ní í ṣe ṣe wọ́n ní àfikẹ́ ṣe irúmọlẹ̀ àgbẹ̀yìn tó oṣù kẹsàn-án ni máa ń ṣọdún ní ọdọọdún ní ọdún Iyemọja tí mo ti máa ń ṣe tipẹ́tipẹ́ mo wá ní oṣù kẹsàn-án yìí ni ká ṣe ká papọ̀ sí wọ́n wá dá Ifá sí wọ́n tuntun wò babaláwo tó jó lórí nílùú Kwara ó dáfá nílùú Ifẹ̀ apèdébẹ̀ wọ́n dá Ifá náà nífẹ̀ẹ́ òǹdàyé wọ́n ní oṣù keje ni Iyemọja ní kẹwàá ṣe níbo láti ṣe wọ́n ní odò kan wà tẹ́ ẹ ti sọ fún yín pé ẹ̀ ń bọ̀ wá ṣọdún fún tí ẹ padà lọ síbẹ̀ mọ́ mo wá ronú sí i nígbà mo rò mo wá rántí pé bí ọdún 2 mẹ́ta sẹ́yìn mo mà lọ síbi odò kan mo wá wò pé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo tún tọ̀ ọmọ ní kán bá wa tọ̀ dáadáa wọ́n lódò Ògùn ni ṣódò Ògùn wà ní Kwara wọ́n tún bí mi bẹ́ẹ̀ pé níbo lódò Ògùn wà ní tòsí anywhere around yín ni kò sódò Ògùn o ní gbogbo tòsí ọ̀dọ̀ mi yìí ibi tí mo rántí pé mo ti pàdé odò Ògùn ní ọ̀nà Sẹ́yìn. Ẹ̀yin tẹ́ bá ń wo ètò yìí ẹ bá wa share fídíò ẹ bá wa like show yìí mo fẹ́ gbé Ifá tí wọ́n dá mo máa gbé Ifá yẹn wá fún yín bí wọ́n ṣe dá Ifá wípé gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá pọ̀rọ̀ǹdodo Ifá lógun ń bọ̀ Ifá láwọn àjogún máa lé yín kúrò lórí àga ọba kú sọ́wọ́ ajínigbé wọ́n á bá wọ́n á rún olórí èmi mò ń fi yẹn kún o babaláwo ṣe kí Ifá yẹn èmi ni mò ń fi pé gbogbo tó ń ṣẹlẹ̀ nísìn ó máa ṣẹlẹ̀ àwọn babaláwo dífà ẹ ṣáà ti gbẹ́yọ̀ ní Iyemọja wọ́n ló máa bẹ̀rẹ̀ ńlọrin wọ́n ló máa bẹ̀rẹ̀ ní Kwara State everybody rí Ìlọrin as general Kwara State Rashidi Olúwo àtàwọn bíi tiẹ̀ wọ́n ń tàn yín ṣíríkù ni ẹ máa ń ṣe ẹbọ ẹ máa ń ṣoògùn lẹ́nìí Rashidi Olúwo ó ti wá ń pe àwọn babaláwo ó ní káwọn babaláwo bọ́ ọ̀tá ó ń bá pówó ló gbà òun á fún wọn lówó Rashidi Olúwo tí èèyàn ò bá kí ń jẹ ajá kò yẹ kó fomi toro ajá jẹ̀bà ó láìkì ìṣẹ̀ṣe wáyé tó fẹ́ fún wọn lówó fi rúbọ nǹkan tí àwọn ọmọ Yorùbá mi gọ̀ sí nìyẹn many of your pastors your affairs wọ́n mọ̀ pé Ògún náà ń bọ nílé àwọn Ṣàngó ni wọ́n ń bọ Iyemọja ni wọ́n ń bọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyàyù ni wọ́n ń bọ Èṣù láàlú ògiri òkò ni wọ́n ń bọ many of them máa sọ wípé èmi ò lè bá wọn bọ o tó bá fẹ́ bọ nínú family wa màá kàn fowó ránṣẹ́ sí wọn ni mi ì lè sin Ọlọ́run pẹ̀lú mámónì
èmi ò lè forí balẹ̀ fún nǹkan mi lè sin Ọlọ́run mi pẹ̀lú mámónì tó bá fẹ́ ṣe máa kàn fún wọn lówó wáyé tó fún wọn lówó ó ṣe dúró má wulẹ̀ dá sí Ràṣídì Olúwo ló máa fún àwọn aláwo lówó láàánú ògiri oko bàbá mi o ẹ ṣe. ó challenge wọn ni ó ló máa fún wọn lówó challenge kọ́ yẹn ṣé rí ibi tí ẹ̀yin èèyàn wà tẹ̀tí kí ẹnìkan ní Ràṣídì Olúwo challenge máa play fídíò Olúwo fún yín. Ràṣídì Olúwo is playing game and is playing game with the brain of the gullible ones. àwọn tí làákàyè wọn ò gbọ́n tó Ràṣídì Olúwo ó ń fi brain wọn ṣeré ni ẹ má tanra yín Ràṣídì Olúwo fi brain wọn ṣeré bóyá tó ní tóun máa jẹ. Now ẹ jẹ́ ká wo ifá tí wọ́n dá ní 2024. ṣùgbọ́n ifá dẹ̀ sọ wípé màálùú kankan ní. ẹ̀yin tẹ́ bá wà ní orí TikTok tó bá fẹ́ wo fídíò wa ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí náà lórúkọ wa lórí YouTube orúkọ tẹ́ fi ń wò wá lórí kinní náà tẹ́ fi ń wò wá ẹ bá dẹ̀ pọ̀ máa lórí TikTok ẹ kàn máa gbọ́ ohùn ẹ máa bá wa power tap ká lè rí yín gbé wọlé. Now bàbá mi ní ọba ìlà Ifá ogbó àtọ yín sàrò ọmọ èṣù làwa èmi tó ń wò yìí èṣù wuyì ọmọ èṣù hánmọ́hánmọ́ pọ́nbélé ọmọ èṣù ni mí. ẹ máa gbọ́ ohun tí wọ́n sọ o ohun tí wọ́n ní kí àwọn ọba kọ̀ọ̀kan lọ ṣe kó má di pé wọ́n á forí àpèrè wọn lẹ̀ wọ́n á sáwọ́ gbó kó má di pé wọ́n máa jí wọn gbé gbogbo bí wọ́n yẹ sọ pé bọ́ǹbù máa ṣẹlẹ̀ ní Ìbàdàn tó dẹ̀ ṣẹlẹ̀ àwọn Olúwo wa ń tàn yìí they play many of àwọn tẹ́ ń wò yẹn ni wọ́n ní kíní bàbá wọn tó ń mì yoroyoro lábẹ́lẹ̀ bàbá mi ó gbá atọ́ yẹn bá gbóhùn sókè pẹ̀lú bẹ́lílì. ṣùgbọ́n ifá dẹ̀ sọ wípé màálùú kankan ní ká fi ṣètùtù yẹn ṣùgbọ́n àwọn dára fẹ́ ṣe ètùtù yìí o ìpínlẹ̀ kankan nílẹ̀ Yorùbá ní ká ṣe ètùtù yìí sí ogun yìí mọ̀ bá àjà wọlé ní 2024 ó dá sí láti kó o láṣẹ lè gbé ọ̀rọ̀ ìkàlẹ̀ mo bọ́ sórí afẹ́fẹ́ mo sọ sórí afẹ́fẹ́ ẹ gbọ́ o ọ̀rọ̀ ìjà ẹlẹ́sìn rẹ̀ sí dé o ṣùgbọ́n ìjà yìí kì í ṣe ìjà ìbọn kì í ṣe ìjà àdá o wọ́n ti fẹ́ wọlé sí wa lára o ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ àṣà wọn ni wọ́n gbé wọlé o. ẹ jọ ṣé wọ́n béèrè ṣàríà lọ àbí wọn ò béèrè ṣàríà lọ Ifá ti sọ̀rọ̀ ṣàríà lọ ní 2024 bàbá mi ọbẹ̀ ẹ̀la Ifá lẹ̀ ń gbọ́rùn wọn yẹn o Ifá tí wọ́n dá ní 2024 ẹ lọ sórí YouTube wọn lórí ọba ẹ̀la Ifá ẹ lọ wo Ifá 2024 lórí péèjì wọn sámúrì ẹ ni mo mú wá fún yín live show náà ṣe live show ni wọ́n dá Ifá yẹn ní January 7 January 8 ni wọ́n dá wípé wọ́n máa gbé ṣàríà lọ wá fún yín o ọba máa sáré o wọ́n máa gbé wàhálà ìsìn wọn dé fún yín o wọ́n ní kí ọba kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan kó lọ fi màálù ẹyọ kan rúbọ èló ni wọ́n ń ta màálù ẹyọ kan wọ́n ní kí ọba kọ̀ọ̀kan lọ fi màálù ẹyọ kọ̀ọ̀kan rúbọ sáwọn ọba wa ṣe wọ́n ṣe wọ́n kó 10 million 20 million lọ sí Mẹ́kà ṣùgbọ́n wọn ò lè fi màálù ẹyọ kan protect ilẹ̀ wọn náà wọ́n ń gbọ́ bá ń gba 20 million wọ́n tún máa pa wọ́n wọ́n á gbé ọba wọn gba 30 million wọ́n á tún pa wọ́n wọ́n á gbé ọba wọn gba 50 million wọ́n tún pa ọba kó má bàa pa yín o wọ́n ní rírú ẹbọ ní máa ń gbé ni àìrú ẹbọ ò kì í gbé èèyàn Ifá will speak up front but people like Oluwo, Ràṣídì Ìwó, Emir Ìwó and of his life they deceive ọmọ Yorùbá people ọmọ Yorùbá they tell you ṣíríkù ni ẹbọ ni ẹ má ṣe bọ ẹ má tó bá ṣe wípé àwọn ọba wa ti lo màálùú kọ̀ọ̀kan láti fi bọ ìlú wọn
màálù kọ̀ọ̀kan ni fásitì pé òun gbà fún odidi ìlú kan màálù kan ni odidi ìlú kan màálù kan ni sáwọn ọba wa ṣe wọn ṣe ẹbọ ni ẹ bá ṣe bọ ẹ má ṣe tutù wọn ò mọ̀ pé irú mọlẹ̀ ló nílẹ̀ Rashidi Ìwò wá kéyìn sókè nsìn ó ní káwọn babaláwo kó wá gba owó àṣà ò babaláwo wo lówó lébi ń pa èèyàn oníṣòmọ́rú mọlẹ̀ kébi pa ó lè má lówó yanturu ọpẹ́ asínlà nífà ó lè má lówó pẹrẹpẹrẹpẹ ṣùgbọ́n ebi ò ní pẹ́ ò ní tọrọ jẹ owó ẹ lè má yàmùrá o owó ẹ lè má yàmùrá o ṣùgbọ́n pé ebi máa pẹ́ yẹn ó gbọ́ àtọ yín bàbá ni ó kí pé ebi máa pẹ́ yẹn Rashidi kí bàbá wa ẹlẹ́bùbọ̀n Yẹmí ẹlẹ́bùbọ̀n araba kó dídí araba wa ó ti med Rashidi orí ẹ̀ ti gbalẹ̀ bàbá mi ọbẹ̀ ẹ̀ là ẹ bá wa gbóhùn sókè sà. ṣùgbọ́n Ifá dẹ̀ sọ wípé màálùú kankan ní ká fi ṣètùtù yẹn. màálùú báwo ni wọ́n fẹ́ ṣe ètùtù yìí o ìpínlẹ̀ kankan nílẹ̀ Yorùbá ní ká ṣe ètùtù yìí sí ogun yìí mọ̀ bá àjà wọlé ní 2024 ó dá sí láti kó o la ṣe lè gbé ọ̀rọ̀ ìkàlẹ̀ mo bọ́ sórí afẹ́fẹ́ mo sọ sórí afẹ́fẹ́ ẹ gbọ́ o ọ̀rọ̀ ìjà ẹlẹ́sìn rẹ̀ sí dé o ṣùgbọ́n ìjà yìí kì í ṣe ìjà ìbọn kì í ṣe ìjà àdá o wọ́n ti fẹ́ wọlé sí wa lára o ọ̀rọ̀ ẹ̀sìn Ifá kì í nílò Ifá wọlé wá Ifá sọ fún yàbí kò kó la bí ìwò. Téèyàn bá lọ wò ó lórí YouTube ní ọba ẹ̀là Ifá pọ̀rọ̀ máa tiẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó máa jẹ́ pé ó ṣeé ṣe a lè mú àwọn fídíò yẹn ká gé kékèké ká gbé síwájú ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ nígbà tí a máa ṣe yẹn a ní nínú fáwọn atúkì síwájú sí pé ẹgbọ́n ìlú kan wà tí ó ń jẹ́ Ọ̀yọ́. ṣùgbọ́n Ifá dẹ̀ sọ wípé màálùú kankan ní ká fi ṣètùtù yẹn ṣùgbọ́n òun náà fẹ́ ṣe ètùtù yìí o ìpínlẹ̀ kankan nílẹ̀ Yorùbá ní ká ṣe ètùtù yìí sí ogun yìí mọ̀ bá àjà wọlé ní 2024 ó dá sí láti kó o la ṣe lè gbé ọ̀rọ̀ ìkàlẹ̀ mo bọ́ sórí afẹ́fẹ́ mo sọ sórí afẹ́fẹ́ ẹ gbọ́ o ọ̀rọ̀ ìjà ẹlẹ́sìn rẹ̀ ti dé o ṣùgbọ́n ìjà yìí kì í ṣe ìjà ìbọn kì í ṣe ìjà àdá o wọ́n ti fẹ́ wọlé sí wa lára ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ àṣà wọn ni wọ́n gbogbo léwu ó wà lórí afẹ́fẹ́ síbẹ̀ ohun ìdílé èèyàn bá lọ lórí YouTube ọba ẹ̀là Ifá pọ̀rọ̀ ọba àpapọ̀ bájẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí tó máa jẹ́ pé ó ṣeé ṣe a lè mú àwọn fídíò yẹn ká gé kékèké ká gbé síwájú ọ̀rọ̀ tá a sọ nígbà tí a máa ṣe yẹn a ní nínú fáwọn atúkì síwájú sí pé ẹgbọ́n ìlú kan wà tí ó ń jẹ́ Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ yìí tí wọ́n ṣọ́ra kí wọ́n tó fi ọba jẹ kí ó má jẹ́ wípé ọba tí ó ba ìlú jẹ́ àbí ọba tí yìí sọmọ ìlú ni wọ́n fi jọba. ṣé kinní bọ́tà ń gbà yẹn ṣé wọ́n mú Fúlàní wá jọba Ọ̀yọ́ Aláàfin àbí wọn ò mú Fúlàní wá bóyá Tajudeen Gbàdámọ́sí àbí kí lórúkọ tiẹ̀ ṣé wọ́n mú wá nígbà yẹn àbí wọn ò mú wá nígbà yẹn ṣe mọ̀ pé Ifá ti sọ kalẹ̀ torí ẹ kẹ́yìn sókè sí ẹ láwọn oníṣẹ̀ṣe ẹni wọn ò bọ́ta ṣé wọ́n sọ fún yín tẹ́lẹ̀ àbí wọn ò sọ fún yín tẹ́lẹ̀ bàbá mi ẹ kọ̀ǹtínú ọba ìlà.
bẹ́ẹ̀ ìrẹsì ọ̀kanràn àtẹ̀sí sílẹ̀ kò sí ọ̀rọ̀ àní àní. Àwọn babaláwo ni wọ́n máa ń yan ọba. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí yẹ kí ẹbí bá ó yẹ kó jẹ́ pé gbogbo babaláwo ni ó péjọ. Wọ́n dà bá torí ní ìbátan wípé tí mistake bá ti wà nǹkan máa dàrú. Ó lè ní ọjọ́ gbogbo ló kú ilẹ̀ Yorùbá fẹ́ wá ọdún yẹn. Ṣé ẹ gbọ́? Ifá sọ wípé ogun tó máa wá tó máa jalè Yorùbá wọ́n ní Ọ̀yọ́ ló ti máa bú wá. Ibo ni wọ́n ti kọ́ àwọn ọmọ àti tíṣà? Ibo ni tí ò ṣẹlẹ̀ sí wa rí nílẹ̀ Yorùbá ti ṣẹlẹ̀? Ibo ni ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó di wípé àti ẹ̀yin Nollywood wa sọ̀rọ̀, ẹ̀yin olówó sọ̀rọ̀, ẹ̀yin kinní kan. Ibo ni tó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá ti ṣẹlẹ̀ tó jẹ́ wípé ẹnìkan ò tiẹ̀ wá pé Nollywood actors kinní kan, ẹnìkan ò